wọ́n bá kì wọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn máa ní ìgbàgbọ́ pé bí igi, bí ère, bí àwòrán òun ni wọ́n máa gbẹ́, láìsí mọ̀ pé kódà lọ́pọ̀ ìgbà àwọn èèyàn máa fojú di wọ́n pé ṣe bí ọmọ agbẹ́gi ni wọ́n, ọmọ agbẹ́gi lérè ni wọ́n. Bẹ́ẹ̀ babaláwo pọ́nbélé ni Làgbàyí. Èèyàn tó gbọ́ fá tó Làgbàyí kò tó nǹkan. Wọ́n bá ní èèyàn kan tó gbọ́ fá tó Làgbàyí, onítọ̀hún ò tó nǹkan. Mo sábà máa ń sọ fún àwọn èèyàn, ṣé rí kí ẹ tó lè báyàn sọ̀rọ̀ àbí kí ẹ tó lè sọ̀rọ̀ kan kó tó lè jẹ́ ọ̀rọ̀ tí yóò ní kìmí àbí ọ̀rọ̀ tí yóò jẹ́ ọ̀rọ̀ tí ẹnìkan kan ò ní lè sọ pé bẹ́ẹ̀ kọ́, ẹ béèrè oríkì àwọn onítọ̀hún, ẹ béèrè ókọ ìdílé wọn, ẹ wá lọ wá ókọ náà nínú Ifá. Ó dàbí èpè tí mò ń sọ kò yé. Gbogbo ìdílé, ìlú àbí ókọ èèyàn tẹ́ ẹ bá ti wá nínú Ifá tẹ́ ẹ bá ti rí, ẹ gbàgbé ẹ̀, àtọ̀húnrìn wá ni. Gbogbo ohun tí wọ́n ń pè ní ókọ ni mò ń wí o, ókọ. Ṣé mọ̀ pé tá bá sọ pé ìdílé, ókọ náà ni. Tá bá sọ pé ìlú, ókọ náà ni. Igi, ókọ ni. Ẹran, ókọ ni. Eku, ẹja, orúkọ ni. Gbogbo tí jẹ́ ìran eku, ìran ẹja, ẹyẹ, ẹran, ọmọnìyàn, ìlú tàbí ìletò kan tẹ́ ẹ bá wá ókọ rẹ̀ nínú Ifá tẹ́ ẹ rí, ó dàbí àsọmọgbé ni. Ó dàbí àsọmọgbé ni. Tí a bá ń sọ nípa Làgbàyí, táwọn ẹlòmíì bá kì í gẹ́gẹ́ bí mo ṣe kì í lẹ́ẹ̀kan, wọ́n ní bàbá wọn ló bu pélé sígi lẹ́ẹ̀kí ọ̀tún, bàbá wọn ló bàbàjà sígi lẹ́ẹ̀kí òsì, ọmọ ajé gbowó ẹ̀kọ́ ọ̀la lọ́wọ́ igi oko, àrèpagídà sọ́gídọ̀ tọ̀tọ̀ èèyàn. Ǹjẹ́ ókọ yìí wà nínú Ifá? Ìkòyí ẹ̀ṣọ́, àrẹ̀sà àjèjé sọ wà nínú Ifá. Èyí tí wọ́n bá ti kìyàn, tí ẹ bá ti, kódà bí èèyàn bá jẹ́ tápà, téèyàn bá ní Haúsá lòun, téèyàn bá ní Ìgbò lòun, ẹ tọpinpin rẹ̀ lọ sí inú Ifá. Nínú Ifá ni ẹ ti mọ̀ bóyá òótọ́ ni ìlú tàbí àdúgbò ń wà tàbí kò sí. Èyí tẹ́ ẹ bá ti rí nínú Ifá, àfikún lásán ni. Mò ń sún mọ̀ ń bọ̀ ọ̀dọ̀ rẹ ní mọ̀ ń bọ̀ dífáfájíbógundé tí sàrẹ̀ mọ́ àlì. Ẹni tí ń wí Ifá yìí ń pè ní àlì, tí Ifá ń pè ní àlì, òun ló bí ọmọ kan. Kó tó di pé ó bímọ yìí, iṣẹ́ ọnà ni máa ń ṣe. Iṣẹ́ ọnà bí ká gbẹ́ ọpọ́n, ká gbẹ́lẹ̀kùn, ká dárà sígi ni máa ń ṣe. Ó wá bí ọmọ kan, ọmọ yìí jẹ́ Ajíbógundé. Ìgbà tó wá bí Ajíbógundé lọ́mọ, ó ṣe sàá àsìkò tó, àlì gba ibi tágbà rè, ó gbabẹ̀ lọ. Ṣé mọ̀ pé ìdí baba lọmọ sì bá tabẹ́? Iṣẹ́ tí baba ń ṣe náà ni ọmọ rẹ̀ náà ń ṣe. Ajíbógundé náà ó mọ̀ ń pa iṣẹ́ igi yìí dáadáa, tó mọ̀ gbẹ́ dáadáa. Ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé kí bàbá ó tó kú, nígbà tí Yorùbá sọ pé káwòdì ó tó pàyà àkókò, ọmọ tó bí ó ti tógi sọ. Wọn wá gbàgbọ́ pé Ajíbógundé kọ́fá, tó sì kọ́fá tó gbọ́n gan, tó mọ fá gan tààrà. Ó jẹ́ kí wọ́n máa fojú di ọmọ yìí pé mélòó lára ẹ̀. Bẹ́ẹ̀ babaláwo pọ́nbélé ni. Àwọn Ajíbógundé ni wọ́n máa kì ní ọmọ agbọ́sẹ́sẹ́ fáyalé, ọmọ agbẹ́ ẹ̀kùlé ìmọ̀ye odù tó hù, àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn ọ̀mọ̀
wọ́n wà máa fojú di wọ́n. Bẹ́ẹ̀ babaláwo pọ́nbélé ni Ajíbógundé látòdì ọ̀run wálé ayé. Ní tí mò ń wí kẹ́ ń gbọ́ mọ́. Ìgbà tó dijọ́ kan, ọba wá pe Ajíbógundé pé kó bá ń gbẹ́ pé ilé kan tó ń ṣẹ̀ṣẹ̀ mọ́, ó wá fẹ́ ṣílẹ̀kùn ẹ̀, ó wá ní kó bá ń gbẹ́, kó bá ń ya kinní kan sára ilẹ̀kùn, kó bá ń ṣe yìí, kó bá ń ṣe yìí. Ilẹ̀kùn ń lọ bí 16. Ẹ rí mọ̀ pé ńgbà ayé ijó ní kì í ṣe ilé olójú méjì pé agbára ojú ilé wọlé agbẹ̀kùlé jáde lásán ni àwọn ilé tí wọ́n máa ń kọ́. Àwọn ilé tí ó ní káà, tí ó tún ní àkóró, yóò tún ní oríṣiríṣi ni. Kí ni yóò wá ṣẹlẹ̀? Ajíbógundé wá parí iṣẹ́ tí ọba bẹ̀ tán. Ó wá lọ sọ fún ọba. Kábíyèsí ọba tí pẹkẹtẹkẹ fi kú, ọba tí kokùn tí ó yí okùn fi rọrùn. Iṣẹ́ tẹ́ bẹ̀ mí ńkọ́ o, mo ti parí ẹ̀ o. Ẹ yóò sọ fáwọn ẹ̀ṣọ́ láàfin kí wọ́n wá kó àwọn iṣẹ́ yìí o. Ọba ní ẹ̀gbin gbọ̀n, ẹ̀gbin oníyọ̀rọ̀. Nítorí sọ fún òun ni pé òun ni kó wọ́n wá fi orí ara òun kó igi lọ́dọ̀ rẹ̀. Tó bá kọjá ọ̀túnla òní, òun fún ọ ní ọ̀túnla kó o tó kó igi yìí dé ọ̀dọ̀ òun. Nítorí òun fojú wo Ajíbógundé rí, ó pè wọ̀kọ́ mọ́. Kábíyèsí, iṣẹ́ gbígbẹ́lẹ̀bẹ̀ mi, ẹ̀bẹ̀ mi níṣẹ́ ríru ìwọ. Bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ náà máa ń sọ pé gbígbẹ́ làwọn gbé àwọn ìlú. Kìí ṣe láyé tí òun ti kìí ṣe wọ ìlọ́wọ́ àsọ̀rọ̀ ẹ̀ fóun o. Tó bá kọjá ọ̀túnla, òun ó tójú rẹ̀ yọ̀dà, òun ó sì tẹ̀yìn rẹ̀ kì bọ̀. Ajíbógundé bá kọrí ilé, ó bá pè àwọn babaláwo, wọ́n dábàá fún un, wọ́n rúbọ tán. Oorun tí ó sùn mọ́jú ọjọ́ kejì, ló bá rí bàbá ẹ̀. Bàbá rẹ̀ ní kó lọ wo bí báyìí, ní dédé bí báyìí. Ó ní yóò rí nǹkan báyìí ńbẹ̀. Ó ní yóò rí àdó kan ńbẹ̀. Ó ní tí ń bẹ nínú àdó òun. Lẹ́yìn tó jú bàbá ẹ̀ tó ti ṣe gbá tán ṣe ní o. Ó ní tí ń bẹ nínú àdó òun, ó ní kó máa tá sí gbogbo igi tọ́gbẹ̀hùn ní kọ̀ọ̀kan. Bí ti ń tá sí bẹ́ẹ̀ ní ń pọ̀ sí. Bí ti ń tá sí bẹ́ẹ̀ ní ń pọ̀ sí. Bí ti ń tá sí bẹ́ẹ̀ ní ń pọ̀ sí. Bàbá rẹ̀ bá kọ lórin 3. Orin tó kọ́kọ́ kọ rèé o. Ó lóòtún kọ yìí, ó lóòtún kọ yìí. Ó ní tó bá kọ 3 ń pè, ó ní jẹ́ àwọn ohun tí ó ṣẹlẹ̀. Ẹ rí mọ̀ pé ọba sì ti dá ọjọ́ 3 fún un. Nígbà tí ọjọ́ 3 pé, àtàrà alé àtèrò ọ̀nà lọba ti ránṣẹ́ sí. Ọwọ́ tẹ Ajíbógundé lónìí. Kò sí bí tí ó gbà lọ lọ́dọ̀ òun. Àtolórí àti nǹkan kan gbogbo wọn ti péjọ bíbà. Ajíbógundé bá sì ṣe bí bàbá ẹ̀ ti kọ́, ó ṣe gbé orin nù. Ó ní kó dìde, kó dìde, kó dìde o. Ẹ̀yà àṣegíṣe ènìyàn, ẹ dìde o. Àṣegíṣe ni gbogbo igi tó ti gbélẹ̀, ilẹ̀kùn ní o, nǹkan kan ní o, gbogbo wọn kàn dìde nàró ní jígbọ́n. Igi náà ro. Ajíbógundé náà kọ́ wò pé àṣẹ pé bàbá mi ló bí mi lóòótọ́. Ọba tún yí orin padà. Ó ní ń bọ̀ ń o. Àṣegíṣe ènìyàn ní ń bọ̀ ń o. Àṣegíṣe ènìyàn. Bí gíṣe bẹ̀rẹ̀ sí rìn lọ́nu. Ọmọ kó ti kọrin méjì wáhùn. Nígbà táwọn gídébì kan, Ajíbógundé rí pé ọ̀nà ibi tí wọ́n ń gbà, ibẹ̀ kọ́ ni ọ̀nà ibi tó yẹ kí wọ́n gbà. Ọba tún yí orin padà. Ó ní ń lọ sáàfin o. Àṣegíṣe ènìyàn ń lọ sáàfin o. Wọ́n rọ́wọ́ làwọn gíbá dorí kọ ààfin. Ọba sì ti ránṣẹ́ sára alé sára oko pé n tó ń fi ojú ọkùnrin rí lónìí, wọ́n yẹ̀yẹ́ débi ihin. Nígbà tí àwọn gí yọ ní ààfin, ẹ̀ṣọ́ tí ọkọ wà láàfin, borí ní fi ń sáré ní o, bí ìdodo ni oúngbò tí ẹ mọ̀. Kábíyèsí ogun ti wọ̀lú o, ogun bó. Ajíbógundé ti kọjá ń tààrò. ń tẹ́ fọkàn sí Ajíbógundé ti jù bẹ́ẹ̀ lọ o. Kábíyèsí l'Ajíbógundé o, ń tóun ó fojú ẹ̀rí lónìí. Àwọn gí kan wọlé ni, tí wọ́n wọlé sáàfin báyìí, àtẹrú àtọmọ ọkọ àtọmọ àlè ó di kìràkìtà gbọ́dọ̀ pé
kábíyèsí náà fi ààfin lẹ̀ àtolórí ẹnì kò rojú ẹnìkan mọ́. ilẹ̀ sú wọn ò lè wọ ààfin nítorí pé ibi tó yẹ kí ilẹ̀kùn wájú ó ibi tí wọ́n ti kan ilẹ̀kùn wájú ilé ibẹ̀ ni ilẹ̀kùn wájú dúró sí. ilẹ̀kùn tó wọ yàrá déédéé ibẹ̀ ló ti dúró. ilẹ̀kùn tó wọ ká òǹkálukú kan dúró láàyè wọn ni. kábíyèsí nílùú ọ̀dà àgbà yìí ẹni ẹ sọ fún Ajígbógunde ẹ sápẹ́ ọmọ ààfin. Ajígbógunde ní òsín tó wọn ọ̀fà ààfin ṣe. kábíyèsí kọ́kọ́ dá gbogbo ohun tó ní sí méjì. ìwọ Ajígbógunde mo yọ̀ǹda ẹ̀ fún ọ. kí ni ń wàá ṣe ní ìsìn tí ń fi lè rá ààfin gbé? Ajígbógunde ló dorí igba eku igba ẹja bí ìgbà tá a ní afúnyàn lẹ́gbẹ̀rún 10 tó fi bá a ṣiṣẹ́. tọ́wọ́ ayẹ ká gbé ọkọ̀ lọ́bẹ̀ ká kóṣẹ́ wa tá a wà kó tá a fojú di ohun tọ̀hún tá a fojú parẹ́ pé kí ni yóò ṣe eléyìí ọjà mọ́ nǹkan kan. dípò ẹgbẹ̀rún 10 tọ́wọ́ ayẹ ká fún un tí wà ń di 2 mílíọ̀nù. báyìí ni Ajígbógunde ṣe gbà yìí. àbí tí mò ń sọ kẹ́ ń gbọ́ bí Ifá ti wí nù.